ó ga o wọ́n ní káwọn aláṣẹ má jẹ́ kíyàwó Mohbad rìnrìn àjò kúrò ní Nàìjíríà. wọ́n ń pe ọ̀rọ̀ ikú olórin tàkasúfèé ilẹ̀ wa tó kú lóṣù kẹsàn-án ọdún tó kọjá lọ ní Ọládìméjì Alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad lówè, ṣùgbọ́n ó ti ń ní àáró nínú báyìí pẹ̀lú bí wọ́n ṣe kọ lẹ́tà sí iléeṣẹ́ àwọn ilẹ̀ òkèèrè nílẹ̀ Nàìjíríà láti má ṣe jẹ́ kí ìyàwó rẹ̀ jáde kúrò nílùú. ọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan Akínọlá Adélabú Saul ló tẹsẹ̀ bọ ṣòkòtò pẹ̀lú ìyàwó tí Mohbad fi sáyé, ìyẹn Ọmọ́wùnmí Alọ́ba àti ọmọ wọn Liam, nígbà tó kọ̀wé sáwọn aláṣẹ láti dènà ìrìn àjò tó bá lè gbé obìnrin náà kúrò ní Nàìjíríà. iléeṣẹ́ ilẹ̀ òkèèrè 13 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n wà lórílẹ̀‐èdè yìí ni Adélabú kọ lẹ́tà sí láti máa ṣàkíyèsí kí wọ́n sì gbégi dínà àtijáde ìyàwó Mohbad àti ọmọ ẹ̀ kúrò ní Nàìjíríà. ó ní ìjayà àti ìbẹ̀rù ikú ọkùnrin náà ṣì wà lára àwọn olólùfẹ́ àti akẹgbẹ́ rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ sì fura pé ejò ikú rẹ̀ lọ́wọ́ nínú. àwọn orílẹ̀‐èdè bíi Amẹ́ríkà, Brazil, France, Italy, Russia, UK ìyẹn United Kingdom, Switzerland, Germany, Cyprus, Greenland, Canada, Korea àti China tí ilé-iṣẹ́ wọn wà nílẹ̀ yìí ni wọ́n fi lẹ́tà náà ṣọwọ́ sí. ó ní ọ̀kan pàtàkì nínú ìgbésí ayé olóògbé Mohbad ní Wùnmí ìyàwó ẹ̀ jẹ́, àti pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ lẹ́yìn ikú rẹ̀ lágbára, ó sì ní láti yanjú kí obìnrin náà tó lè yẹra. Adélabú rọ àwọn ilé-iṣẹ́ yìí láti máa kíyèsára kí wọ́n má sì ṣe gbà á láàyè láti rìnrìn àjò títí tí ìwádìí yóò fi parí nínú lẹ́tà tó kọ sí wọn. nínú lẹ́tà ọ̀hún ló ti sọ pé láìpẹ́ yìí iléeṣẹ́ orin ilẹ̀ Nàìjíríà pàdánù ọkùnrin olórin tó ní ẹ̀bùn pàtàkì ní ìlérí olúwa Ọládìméjì Alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad pẹ̀lú ikú àìtọ́jọ́. ikú rẹ̀ ti kó àwọn olólùfẹ́ àtàwọn akẹgbẹ́ rẹ̀ sínú ìpayà, bẹ́ẹ̀ ni onírúurú nǹkan làwọn èèyàn fẹ́ mọ̀ nípa ohun tó ṣokùnfà ikú rẹ̀. Ọmọ́wùnmí, obìnrin ẹni ọdún 24 tí í ṣe ìyàwó olóògbé, jẹ́ ọ̀kan pàtàkì lára ìgbésí ayé rẹ̀ nígbà tó wà láyé. tọkọ-tìyàwó ni wọ́n, Ọlọ́run sì fi ọmọ kan tó ń jẹ́ Liam ta wọ́n lọ́rẹ. gẹ́gẹ́ bí ìwádìí ṣe ń lọ, ó ti ń fojú hàn pé ó ṣeé ṣe kí nọ́ọ̀sì kan lọ́wọ́ nínú ohun tó fa ikú rẹ̀. àwọn ọlọ́pàá ti hú òkú rẹ̀ fún àyẹ̀wò, gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà sì jẹ́ èyí tó gbẹgẹ́. nítorí èyí, mo ń rawọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ yín ní pàtàkì láti máa ṣe ojúlalákàn fi ń ṣọ́rí lórí ọ̀rọ̀ ẹ̀, kí wọ́n sì gbégi dínà Wùnmí àti ọmọ ẹ̀ láti kúrò ní Nàìjíríà títí tí ìwádìí yóò fi parí. ìgbàgbọ́ mi ni pé iléeṣẹ́ yín yóò gbé ìgbésẹ̀ kíákíá lórí ọ̀rọ̀ yìí. àwọn ọmọ Nàìjíríà ń fẹ́ ìdájọ́ òdodo, a sì gbàgbọ́ pé ìfọwọ́sowọ́pọ̀ yín yóò kó ipa pàtàkì lójúnà àti mú kí ìdájọ́ òdodo wá sí ìmúṣẹ. láì dúró níbẹ̀, Adélabú tún fi ẹ̀dà lẹ́tà náà ránṣẹ́ sí iléeṣẹ́ tó ń rí sí wíwọlé àti jíjáde lórílẹ̀‐èdè yìí, Nigerian Immigration Service (NIS) àti olú iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa. ó rọ̀ wọ́n láti máa ṣọ́ Wùnmí lórí ọ̀rọ̀ ìrìn àjò, kí wọ́n má sì ṣe jẹ́ kó kúrò lórílẹ̀‐èdè yìí. bẹ́ẹ̀ ló bẹ̀ àwọn ọlọ́pàá láti kún àwọn lọ́wọ́ nínú iṣẹ́ yìí láti rí i dájú pé kò rọ́nà jáde kúrò ní Nàìjíríà. tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ni Mohbad dágbére fáyé lẹ́ni ọdún 27. nítorí awuyewuye tó súyọ lórí ikú tó pa á yìí ni àwọn ọlọ́pàá fi bẹ̀rẹ̀ ìwádìí tí wọ́n hú òkú ẹ̀ lọ́jọ́ 21 oṣù kẹsàn-án kan náà. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.